kò sáàyè láti máa ṣe ìwàásù nínú ọkọ̀ akérò mọ́. Ìjọba ti ṣe ìkìlọ̀. Ọwọ́ ọlọ́pàá ti tẹ tíṣà kan tó lu akẹ́kọ̀ọ́ rẹ̀ pa. Emefiele ti pàdánù àwọn dúkìá rẹ̀ sí ọwọ́ ìjọba. Ẹgbẹ́ àwọn Kìrìsìtẹ́nì ti tako òfin tó sọ ọ́ di èèwọ̀ láti máa wàásù nínú ọkọ̀ èrò. Àwọn ẹgbẹ́ Christian Council of Nigeria (CCN) àti ẹgbẹ́ Organization of African Institute Churches (OAIC) wọ́n ní òfin náà yóò tẹ ẹ̀tọ́ aráàlú lójúmọ́lẹ̀ láti ṣe ohun tó wù wọ́n ní ìgboro, àti pé kò sẹ́ni tó ń fi taratara ka Bíbélì mọ́ bí kò ṣe kí èèyàn máa hùwà gẹ́gẹ́ bí ọmọlúàbí. Wọ́n tẹ̀síwájú pé báwọn kan ti kọ̀ láti máa ka Bíbélì, bẹ́ẹ̀ làwọn kan náà tún kọ̀ láti máa lọ ṣọ́ọ̀ṣì. Wọ́n sì gbọ́dọ̀ mọ ohun tí ìwé òfin sọ, àti pé ìwàásù kì í tunu kankan lára ẹni, ṣùgbọ́n àwọn tó bá kọ̀ láti máa gbọ́ òtítọ́ ọ̀rọ̀ nìkan ni ìwàásù yóò korò ní ara wọn. Ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tó kọjá yìí ní ilé ìgbìmọ̀ aṣòfin Nàìjíríà tún buwọ́ lu àtúnṣe òfin ìrìnnà ojú pópó, èyí tó sọ ọ́ di èèwọ̀ láti máa wàásù tàbí kiri ọjà nínú ọkọ̀ akérò ìgboro. Ẹni tó jẹ́ akọ̀wé àjọ CCN, àlùfáà Evans Oyemara, ó ní òfin náà jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ púpọ̀ bí àjọ ọ̀hún ṣe fi òfin de àwọn tó ń ṣiṣẹ́ ìgbàlà ọkàn. Pápánbarì rẹ̀ ni bí wọ́n tún ṣe bu owó ìtanràn tí iye rẹ̀ jẹ́ 50,000 naira fún àwọn tí wọ́n ń kiri ọjà lẹ́yìn tí kò bójú mu. Ó tẹ̀síwájú pé kò sí ẹni tó wù láti máa kiri ọjà, àmọ́ ìṣẹ́ àti ìyà tó ń bá àwọn ọmọ Nàìjíríà ń fínra òun ló mú kí wọ́n máa kiri ọjà. Ó sì rọ ààrẹ Bọ́lá Tinubu àti àwọn ilé ìgbìmọ̀ aṣòfin wípé kí wọ́n ṣe àyẹ̀wò àbádòfin ọ̀hún fínífíní kí wọ́n tó buwọ́ lù ú. Àwọn ajínigbé ti yọ̀ǹda òkú ìyá kan, dírẹ́bà àti ọ̀kan lára àwọn ọmọ ìyá mẹ́ta tí wọ́n jí gbé. Ohun tó ṣẹlẹ̀ kò ṣẹ̀yìn bí àwọn ajínigbé tó jí ọmọ ìyá mẹ́ta kan tó fẹ́ lọ sìnkú ìyá wọn ní Benue lọ́jọ́ Àbámẹ́ta, léyìí tí wọ́n sì ní àwọn ti yọ̀ǹda òkú ìyá náà àti dírẹ́bà pẹ̀lú ọmọ ìyá kan, ṣùgbọ́n wọ́n ń béèrè fún 30 million naira owó ìtúsílẹ̀ àwọn méjì tó kù. Ṣebí jẹ́jẹ́ ni àwọn ọmọ olókùn gbé òkú wọn bọ̀ láti Àbújá lọ sí Benue kí wọ́n tó pàdé àgbákò yìí o. Nínú ìwádìí ṣàfihàn wípé ọkọ̀ tí wọ́n gbé lọ ló bàjẹ́ sójú pópó tí wọ́n sì ń ṣe àtúnṣe rẹ̀ kí wọ́n tó pàdé ìkọlù náà. Ó mà ṣe o, èdè ayé ò mà ní dè wá o. Àmì tíṣà tó lu akẹ́kọ̀ọ́ rẹ̀ pa ti padà juwọ́ sílẹ̀ o. Obìnrin tíṣà kan ló lu akẹ́kọ̀ọ́ ọmọ ọdún 12 pa ní ìpínlẹ̀ Anambra tí ó sì fẹsẹ̀ fẹ́ lẹ́yìn ìkọlù náà, ṣùgbọ́n àwọn ọlọ́pàá ò tú kanná lọ́rùn rẹ̀ títí tó fi padà wá fara rẹ̀ kalẹ̀. Tochukwu Ikenga ló kéde ọ̀rọ̀ náà jáde. Tíṣà náà sì ti wà láhàámọ́ báyìí fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Emefiele pàdánù dúkìá rẹ̀ sí ọwọ́ ìjọba. Ọjọ́ Ẹtì Friday ni adájọ́ gbé ìdájọ́ kalẹ̀ lórí bí Emefiele, ọ̀gá àgbà báńkì àpapọ̀ Nàìjíríà tẹ́lẹ̀ rí, ti gba ìdájọ́ lórí ẹ̀sùn bí ó ti fi ọ̀nà èrú kó ọrọ̀ jọ. Gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé ohun tá bá ti fi ọ̀nà èrú kó jọ, ọ̀nà èrú náà ni yóò gbà lọ padà. Èyí ló dífá fún bí Emefiele ti pàdánù gbogbo dúkìá rẹ̀, èyí tó ní níkọ̀kọ̀ àti ní gbangba sí ọwọ́ ìjọba Nàìjíríà. Fún àpọ̀tún ìròyìn, ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Àzá ló ń jábọ̀ ròyìn sí tí ìgbọ́ yín. Ire o.